الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد خاتم النبيين وإمام المرسلين والمبعوث رحمة وهداية للعالمين بلغ الرسالة وأدى الأمانة والنصح لأمة وجاهد في الله حق جهاده فأكمل الله به الدين وأتم به النعمة وأوجب على الخلق طاعته واتباعه وأوجب عليهم محبته أكثر مما يحبون أنفسهم ووالديهم وأولادهم والناس أجمعين لن تدعوا كفر الله أسأل صلاة فنبي ومحمد صلى الله عليه وسلم المبعوث رحمة وهداية للعالمين ìkẹ́ Ọlọ́run bá Ọlọ́run bá kó máa bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn ìlànà náà àbí Allah subhanahu wa ta'ala kó má yọ àwa náà kó nínú ẹni ìkẹ́ náà. Ẹ̀yin ẹrúsìn Allah gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí Ustaz Al Burhaany èyí tí a máa ń ṣe àgbéyẹ̀wò ìtàn àwọn ànábì Ọlọ́run ọba àti ìtàn Islam lórí àwọn rédíòs bíi méjì Crown FM 101.5 àti Odua FM 90.9. Eléyìí tí a fẹ́ ṣe àlàyé bídìnlá lónìí yóò máa jẹ́ bí èsì ọ̀rọ̀ fún arákùnrin kan tí wọ́n pè ní Taniolohun, èyí tí ó ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa ìtàn Islam pàápàá jùlọ nípa Rasulullah sallallahu alaihi wasallam nínú àwọn ìtàn tó jẹ́ sí wípé kò sí ìpìlẹ̀ fún nínú gbogbo tírà tí ń sọ nípa ìtàn Islam. Ó wà nínú àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ sí wípé ọ̀rọ̀ wọn ó ṣe déédéé ìtàn ṣùgbọ́n èròǹgbà wọn sí àwọn ìtàn náà ó yapa sí nǹkan tí Islam gbà lérò, ó yapa sí nǹkan tó jẹ́ ní tó ṣẹlẹ̀ gan nínú ẹ̀sìn. Kò sí ní tó bí eléyìí táwa náà sì ti mọ̀ àkókò lè má ṣẹlẹ̀. Òun náà ní káwọn ọ̀tá ẹ̀sìn kí wọ́n máa fi ìkórìíra wọn hàn fún ẹ̀sìn nínú súnà Ọlọ́run ọba ni. Nínú súnà Ọlọ́run ọba ni wípé gbogbo wàtálà ọba ti gbé òjíṣẹ́ dìde yóò máa rán àwọn èèyàn tí ó máa jẹ́ àwọn ọ̀tá, àwọn tí wọ́n gbógun ti ẹ̀sìn náà. Eléyìí yóò wà ní parẹ́ láti àná tí ó fi di ọ̀la tí Allah ò ní nílò ìṣẹ̀mí ọmọ yẹn lórí ilẹ̀ mọ́. Eléyìí náà nǹkan tí àrùn kan ni wípé àwọn ọ̀tá kan wọ́n kóra wọn jọ láti máa fi ìtanú àti ìrújú báwọn èèyàn lò àti ìkórìíra ẹ̀sìn láti fi báwọn èèyàn lò. Ṣùgbọ́n nínú tó jójú ṣe fáwọn mùsùlùmí òun náà ni wípé nígbà tá a bá ti rí àwọn èèyàn kan tí wọ́n fẹ́ máa fi ìrújú báwọn èèyàn lò láti lé wọn kó nínú ẹ̀sìn Ọlọ́run ọba láti da ìsìláàmù wọn nù, ẹ̀tọ́ fáwọn tí Allah bá fún lágbòye lórí nǹkan náà kí wọ́n ṣe àlàyé rẹ̀ fún àwọn èèyàn. Allah subhanahu wa ta'ala sọ wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. Ọlọ́run ní àwa dájúdájú àwa ló sọ Al-Qur'ani kalẹ̀, àwa náà láti máa dáàbòbò kó níbi àwọn àdáparọ́ àti ète àwọn ọ̀tá ẹ̀sìn. Àbí Allah subhanahu wa ta'ala kó sì lè ta fẹ́ sọ ní ìtàfilójú rí rẹ̀ o. Àgbàlérò láti jẹ́ sí wípé a fẹ́ fi mú fanfà wá nínú ẹ̀sìn, bí kò sí wípé àwa fẹ́ fi mú ìrújú kù ní tí wọ́n lọ mọ́ ẹ̀sìn fáwọn èèyàn láti dẹ̀sìn àwọn èèyàn nù. Àwọn fẹ́ mú ìrújú yẹn kúrò, tẹ́tẹ́ ní ká ṣàlàyé torí pé wọ́n sọ̀rọ̀ tako ẹ̀sìn. Tó wáyé pé ọ̀rọ̀ tí wọ́n sọ bá tako ẹ̀sìn, àákàmọ̀ wò wọ́n rìn ní wípé Allah lọ́ba tí máa ń fi ẹ̀mí mọ̀nà, àwọn oníkápá káfẹ́dá kan mọ̀nà, àwa gan tá a mọ̀nà níkápá rẹ̀ lórí ẹ̀mí ara wa, Allah ló fi àánú rẹ̀ ló fi yí wa ká. Adúpẹ́ fún Ọlọ́run lórí ilé náà. Tó bá wá rí àwọn tó wá ń fi ìrújú báwọn èèyàn lónú ẹ̀sìn, ní tó dáa jù náà ni pé ká jáde láti fún àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí láti fún wọn ní tó jẹ́ òdodo nípa èyí tí wọ́n bá gbọ́ nínú àwọn ọ̀rọ̀ ìrújú náà. Bákan náà nínú sísí àwọn olùmẹ̀sìn qadiman wa haditha, nínú àwọn tó ti lọ àtàwọn tí wọ́n tún ń bẹ lórí ilẹ̀ pẹ̀lú wa lásìkò yìí, òun náà ni wípé tí àwọn ọ̀tá ẹ̀sìn bóyá wọ́n lo tírà láti fi mú ìrújú wá sínú ẹ̀sìn Allah, láti fi lé àwọn èèyàn sàkó níbi ẹ̀sìn Allah, àwọn olùmọ̀ wá mú tírà náà wọ́n wá máa mú wá ibi tí àwọn ìrújú bá ti wà tàbí àwọn àdápa irọ́ mẹ́sìn Allah bá ti wà, wọ́n wá máa kọ́ jáde, wọ́n wá máa mú nákùdù ọ̀rọ̀ tí wọ́n fẹ́ fi tako ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n máa mú wá. Taniolohun ìlànà táwọn rí náà ni wípé
orí social media ó ní wọ́n ti gbé ìrújú náà wá, wọ́n ṣe fídíò láti fi bí ìrújú sínú ọkàn àwọn mùsùlùmí. Káwọn tó jẹ́ sí wípé ìmánì ò tí ì rìnlẹ̀ nínú ọkàn wọn, tàbí ó jẹ́ sí wípé wọn ò lágbọ́yé nípa ẹ̀sìn tó lè ṣokùnfà kí wọ́n padà jáde kúrò nínú ẹ̀sìn náà. So ilé nínú ẹ̀tọ́ tí mi àti ìjọ nínà ni wípé ká ṣàlàyé ilé fáwọn tí ìrújú ilé ìbádí fẹ́ gbé lọ kí ìrújú náà má bàa gbé wọn lọ. Bákan náà ni wípé tàbá wo orí social media nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí, in tá fi mọ̀ wípé ó ṣe pàtàkì ká jáde láti fún wọn lésì sí àwọn ọ̀rọ̀ báyìí ni wípé tàbá ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn comments èyí tí ń wá nísàlẹ̀ àwọn fídíò tí wọ́n àwọn ẹni ṣe kì í ṣe ta lọ́lọ́ nìkan, gbogbo àwọn oníṣẹ̀sí yẹn náà ń gbé àwọn oríṣiríṣi ìtàn wá. Bí arábìnrin kan tó sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam ó fi nǹkan ọmọkùnrin rẹ̀ ó fi bójú ara ìyàwó Aisha radiyallahu ta'ala anha, wọ́n fi bàjẹ́ àtọ́rísí àwọn àtàmì tí wọ́n mú wá nípẹ̀. Nínú rẹ̀ náà ni tárábìnrin sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ láti fi sí àwọn èèyàn lọ́nà. Pànàbí fẹ́ ẹ̀gbọ́n àti àbúrò papọ̀, ó wá dárúkọ wọn, ó ní Hafsa àti Aisha, àwọn méjèèjì tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n. Subhanallah, ìtàn tí ó jẹ́ pé wọn kò nípìlẹ̀ tí wọn ò mà. So ló jẹ́ pé wọ́n àwọn nǹkan ráyìí náà ó bùkátà àlàyé fáwọn èèyàn tó ti yé nìsín. So nínú ìlànà táwa àárín náà ni wípé ìrújú tẹ́ni ìgbé wá orí fídíò ni àwa máa play rẹ̀ kó mọ́ dàbí ìgbà yìí pé bóyá a ní personal hatred, ìtanú kan látọ̀dọ̀ wa sí wọn láfi máa sọ eléyìí ò pamọ́ lọ́dọ̀ gbogbo wa náà pé à ń rí àwọn fídíò sí wọn. So àwa máa mú ọ̀rọ̀ wọn wá ní kọ̀ọ̀kan, tábà tí wọ́n ń play ọ̀rọ̀ wọn bí tó bá ti bùkátà ká ṣàlàyé, àwa mú àlàyé wá ń bẹ̀ ká fi lè clear ìrújú ní ìta fi gbé ìsọ̀rọ̀ wa lórí àwọn èrè agbẹ́ni tó kẹ̀mí àti yín bẹ̀ ta fẹ́ sọ̀rọ̀ lórí ń bẹ̀ náà ni wípé a fẹ́ já gbogbo ẹ̀sìn kúrò níbi ìrújú tán mú wa. A sì tán láti bẹ́ẹ̀ nìkan kan jà, a sì tán láti mú èpè tàbí ká sọ èpè tàbí ká sòdì ọ̀rọ̀ sẹ́nìkan kan. In tí Islam pa wá láṣẹ, tàbá rí ọ̀tá ẹ̀sìn tó ń gbógun tẹ̀sìn, òun náà ní ká ṣe dùá fún wa. Eléyìí tí Rasulullah sallallahu alaihi wasallam ṣe fún sọ̀hábà gẹ́gẹ́ bí Umar bin Khattab radiyallahu ta'ala anhu nígbàtí ń dọ́ta fẹ́ sin Ọlọ́run bá nínú àwọn tó le jù mọ́ ẹ̀sìn Ọlọ́run bá di Umar bin Khattab. Ọlọ́run ànábì wa bẹ̀ lọ́n pé Ọlọ́run bá wa fi Umar bin Khattab mọ̀nà, bá wa fi mọ̀nà, Allah sì gba dùá náà, Allah fi Umar mọ̀nà tó ti yé ní sí. Ẹwà wà ń fàní tí Umar sí ta lọ́lọ́run náà tọ́lọ́run bá fẹ́ ṣàánú rẹ̀ tó bá gba Islam ó lè padà sàǹfààní fẹ́sìn ju bí mi àti ìṣe lè ṣe lọ. Bẹ́ẹ̀ ni tó ti yé ní sí ló jẹ́ sí pé ẹ̀kọ́ tẹ́sìn kọ́ àwa ni wípé ká má sí pé fún yàn, ká má sí pé fọ́tọ̀ Ọlọ́run bá. Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí tó yẹ pé látara nǹkan tí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ṣe fánàbì, ànábì wá ṣépè fún wọn, ànábì ṣépè fún wọn. Ọlọ́run bá sọ pé laysa laka minal amri min shay'. Ilé ànábì kò sí ní tó kàn. Lóòótọ́ alábòsí ni wọ́n, lóòótọ́ ni wọ́n falẹ̀ Ọlọ́run bá ya, lóòótọ́ ni wọ́n ṣe kò kí, ṣùgbọ́n lè wèmí Ọlọ́run bóyá mo lè foríjì wọn ni, bóyá máa fi ìyà jẹ wọn ni, kò sí lọ́dọ̀ rẹ̀ ànábì. Èmi ní kápá ayò Ọlọ́run bá ànábì wa sallallahu alaihi wasallam, Ọlọ́run bá wọn wí. Ní tó túmọ̀ sí wípé a ní sọ̀rọ̀ òdì sí arákùnrin ju kí a máa bẹ̀ lọ́wọ́ ìtọ́sọ́nà látọ̀dọ̀ rẹ̀ fún arákùnrin náà. Nínú àwọn ọ̀rọ̀ tí arákùnrin sọ ó ti yé báyìí, máa play rẹ̀ ní ìsìn bí tá bá ti nídìí kí a sọ àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan àbí méjì lórí rẹ̀, a lè ṣe kíni, a lè mú ọ̀rọ̀ wá ní orí rẹ̀. Náà in tí wọ́n sọ nísìn ẹ jẹ́ kí a jọ gbọ́. Wọ́n ṣe fídíò tààrọ̀ ẹ̀ ní ibi tó ti ṣe ní torí pé àwọn sọ pé wọ́n ní ìkọ̀rọ̀ tí wọ́n kà wá láàyè nígbà tí fídíò pé àti wọ́n múra sí ọ̀rọ̀ tí wọ́n kà wá láàyè wọ́n ní tàbí pé ká pass message tààrọ̀ lórí ìjókòó pẹ̀lú sọ. Mo fẹ́ sọ mẹ́ta, mo fẹ́ tó àṣírí mẹ́ta nípa àwọn ẹ̀mẹ́jì, nípa ìwà àwọn ẹ̀mẹ́jì kankan tó fi jẹ́ kí a mọ̀ pé jẹ̀rú ẹ̀ nígbà yìí torí tó jíṣẹ́ tí mùsùlùmí àwa mùsùlùmí náà táwa náà fúnra wá sí mọ̀ láti aláàkọ́ rẹ̀. Ìyàwó tí Muhammad fẹ́ tó jẹ́ ìyàwó àkọ́kọ́ Khadija jẹ́ first wife Ànábì fẹ́ jẹ́ 25, ìyàwó ẹ̀ wá ní 45, gba 20 years lọ́wọ́ Ànábì, 20 years lọ́wọ́ Ànábì. Nígbà tí Ànábì ó bá Ànábì. Náà ẹ jẹ́ kí n kọ́kọ́ dúró lórí ibẹ̀ yẹn, ẹ jẹ́ kí n dúró lórí ibi tí wọ́n sọ yẹn. So ìtàn tí wọ́n sọ ń bí báyìí ní ìsìn, wọ́n sọ wípé
Rasulullah sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ọmọ 25 years nígbà tí wọ́n fẹ́ Khadija sọ́wọ́ òdodo náà sọ bẹ́ẹ̀ tó ti yé báyìí wọ́n wá ní Khadija jẹ́ ọmọ 45 years tó ti yé báyìí so ní tó túmọ̀ sí pé Khadija gba 20 years lọ́wọ́ Rasulullah ibẹ̀yẹn ẹ̀rọ ni tó ti ibẹ̀yẹn ẹ̀rọ ni Khadija radiyallahu ta'ala anha Khadija bintu Khuwaylid tí wọ́n jẹ́ ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam ìyàwó àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí Khadija ti fẹ́ obìnrin méjì ọkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fayé lẹ̀ táwọn méjì sì fi dúkìá lẹ̀ fún Khadija bintu Khuwaylid àti sọ̀tẹ́ ilé nínú channel wa Darul Arqam Media Productions àti sọ ilé yìí nínú bẹ̀ tó wà lórí YouTube wa ká lọ wò asọ̀tàn Khadija bákan náà ìyàwó ẹlẹ́ẹ̀kejì títí lórí gbogbo ìyàwó tánàbí fẹ́ gbogbo ẹ̀ la fẹ́ sàlàyé lórí rẹ̀ ó ti yé báyìí Khadija bintu Khuwaylid ọmọ 40 years ni wọ́n wé sí 45 so ti yé nìsín ta lọ́lọ́run kìí ṣe 45 years ní Khadija 40 years ni so ti yé nìsín so Rasulullah sallallahu alaihi wasallam sì jẹ́ ọmọ 25 years gẹ́gẹ́ bí ẹ ti sọ ẹ̀sùn dúdú ń bẹ̀rù so ó túmọ̀ sí wípé Khadija gba ọdún 15 years lọ́wọ́ Rasulullah sallallahu alaihi wasallam so yín wá ṣe ẹ̀rí wípé obìnrin jọkọ lọ yín ò kan àwa tó ti yé àlefẹ́yàwó tí ó jù wá lọ lójú orí kò sábúrú ń bẹ̀ kódà ńlẹ̀ Yorùbá kò sábúrú ń bẹ̀ in tó dáa jù ní pé kọkùnrin ju obìnrin lọ nítorí kí obìnrin bá ní respect ọkọ ẹ̀ ṣùgbọ́n kí ìsábúrú ni kí obìnrin ju ọkọ lọ tó ti yé báyìí eléyìí kò sí tásà àlú kan bá lóun takò ó takò ń tiẹ̀ nu àṣàlú mi sì lè ṣe kí ni wọ́n lè gbá wọlé so yìí ò sí kò sọ̀rọ̀ ń bẹ̀ so ti yé nìsín ìdáhùn sókí ní orí agbaniyẹ ni ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ wọn síwájú. wọ́n ta ẹran ló ń ta olówó ẹran wọ́n gbà mẹ́rin kan ní wọ́n bá ṣe nígbà tí wọ́n mẹ́rin wá bá ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n mẹ́rin bá ṣe wọ́n á ní kó lóòótọ́ ní wọ́n mẹ́rin wọ́n pẹ́ owó máa gbà wọ́n kó o ti ṣe ní ó sì fi wọ́n mẹ́rin ṣáájú yẹn ó fi wọ́n mẹ́rin ṣe ọkọ̀ ó wá kó gbogbo pátí ẹ̀ ó kó fún ẹ̀mẹ́rin ó kúrò tó láti nígbà tó kó pátí ẹ̀ fún ẹ̀mẹ́rin náà tó kó pátí ẹ̀ fún ẹ̀mẹ́rin tó fẹ́ mú ẹ̀mẹ́rin tó gbà láti fẹ́ ẹ máa wo ibi tí wà láti bẹ̀rẹ̀ o mọ ẹ̀mẹ́rin wá lọ mú àyẹn fọ́sọ̀ àìkọ́ yẹn bímọ mọ ẹ̀mẹ́rin fẹ́ yàwó kejì ó fẹ́ yàwó kẹta ibi tí wà láti bẹ̀rẹ̀ nìyẹn o ọ̀tá àwọn afábàlẹ̀ sọ ó máa fún wọn sọ pé obìnrin yẹn ìyá dáadáa kí ni gbogbo obìnrin yìí dáadáa wo obìnrin kọ́ dá tó wá sọ̀rọ̀ dá pọ́pá tiẹ̀ fún ọkọ láwọn àti òbá ta tiẹ̀ dá láwọn obìnrin tí wọ́n ti tiẹ̀ dá tó wá sọ̀rọ̀ dá pọ́pá tiẹ̀ fọ́kọ́ tó kó pọ́pá tiẹ̀ fọ́kọ́ níjọ́ tó bá ti fẹ́ yàwó kejì wọlé níjọ́ yẹn ni wàhálà bẹ̀rẹ̀ kò sí obìnrin ọ̀hún tó bẹ̀rẹ̀ kó pọ́pá tiẹ̀ fọ́kọ́ ó rò pé kóhun àtàwọn ọmọ nígbò kó pọ́pá tiẹ̀ lẹ̀ torí òun àtàwọn ọmọ nígbà tó ti ó ti kó pọ́pá tiẹ̀ fún tí wọ́n bẹ̀rẹ̀ fẹ́ yàwó kejì tó fẹ́ yàwó kẹta ni wàhálà ti bẹ̀rẹ̀ gómìnà ṣe dàgbà tó ìlú ni kò tó fọ́. Now ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n náà ni wípé wọ́n ní Khadija bintu Khuwaylid tó jẹ́ ìyàwó àkọ́kọ́ fún Rasulullah sallallahu alaihi wasallam wọ́n lówó bẹ́ẹ̀ ni wọ́n lówó so wọ́n lówó gan rẹ́rí mo ti sọ lẹ́ẹ̀kan pé ọkọ méjì náà fẹ́ ọkọ àkọ́kọ́ àtọkọ ẹlẹ́ẹ̀kejì àwọn méjì sì ní owó gan wọ́n lówó gan wọ́n sì property lẹ̀ fún Khadija bintu Khuwaylid so wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam ta lọ́lọ́run sóòótọ́ níbì kan ó ní olódodo ni Rasulullah ló jẹ́ kí Khadija ṣe kíni ló jẹ́ kí Khadija ránṣẹ́ pé ànábì pé kó wá máa bóun tajà bẹ́ẹ̀ ni tó ti báyìí ìgbà tí Khadija tó wá pé Rasulullah kó wá bóun tajà ànábì ń bá Khadija bintu Khuwaylid kó ọjà lọ sí ìlú Sham tó ti báyìí ìgbà tó kó lọ ó ní ọmọ ẹrú kan ìyẹn Khadija wọ́n pè ní Maisaro òun ló tẹ̀lé Rasulullah sallallahu alaihi wasallam láti ìlú Mákà lọ sí ìlú Madina lọ sí ìlú Sham ìgbà tó wá dé ó sọ kọ́bàrù fún Khadija pé arákùnrin yìí o mo rí pé àwọn àmì kan ń bẹ lára tó ṣe mí léèmà bí kí ìjì máa síbò lórí nínú oòrùn bí kó jókòó lábẹ́ igi kó jẹ́ sí pé àwọn ewé àwọn igi ká máa ṣe tẹ̀sílíìmù sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá sọ àwọn nǹkan yẹn mo ti sọlé nínú tan arábìnrin tán pè ní Khadija bintu Khuwaylid tó ti yé báyìí mo ṣàlàyé mo sọ ní pé Khadija bintu Khuwaylid ó lálàá gan
wípé orí ìmọ̀lẹ̀ tó tán gbò ìmọ̀lẹ̀ yẹn wá wọnú ilé òun ó wá lọ bá ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá rọ́kọ̀ bí lọ́nà ọ̀fà ó wá ṣàlàyé fún un ìyẹn wá sọ fún un pé in tó ṣẹlẹ̀ ni wípé àmì tó rí òun ó fi ń hàn wípé ànábì tí ń bọ̀ wá níkẹyìn ó ti súnmọ́ dídé rẹ̀ ti súnmọ́ wíwọnú ilé rẹ̀ tó wá rí tí màlẹ̀ yẹn wọ orí òrùlé rẹ̀ ó fi ń túmọ̀ pé ó padà fẹ́ òjíṣẹ́ náà tó ti rà so ó ti lálẹ́ ilé ìgbà tó wá dé tí Rasulullah sallallahu alaihi wasallam dé ó wá nífẹ̀ẹ́ sí Rasulullah gan ó nífẹ̀ẹ́ gan so ti ó wá bá ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n pè ní Nafisa bintu Munabbah àwọn kan ní Nafisa tó bintu Maniyya so ti bá Nafisa yẹn ló wá lọ bá Rasulullah sallallahu alaihi wasallam wípé Khadija ó nífẹ̀ẹ́ sí Rasulullah Ànábì wá sọ fún àwọn àmàmù ẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ apá kan ìtàn sọ wípé Abu Talib tẹ̀lé lọ apá kan sọ wípé Abu Talib àti Zaid àti Zubair Abu Talib àti Zubair àti Hamza báwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n tẹ̀lé lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ Khuwailid tó ti báyìí tí wọ́n lọ bá Khuwailid bin Nawfal ó ní bàbá Khadija wọ́n lọ bá wọ́n sáà padà fọwọ́ sí pé kán fẹ́ra gbà tí wọ́n wá fẹ́ra tí Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ Khadija ti wọ́n jọ fẹ́ra wọn Khadija jẹ́ ọmọ 40 years Rasulullah sallallahu alaihi wasallam jẹ́ ọmọ 25 years gbà tí wọ́n fẹ́ra yìí tí wọ́n lò sẹ́mi bọ́ Ọlọ́run fún ọlọ́mọ mẹ́fà tó ti báyìí ọmọ mẹ́fà ni ó ti ara Khadija jáde ọmọ ẹyọ kan yòókù tánàbí bí tó jẹ́ lẹ́ẹ̀keje arábìnrin kan tán pè ní Maria al-Qabtiyya ó ní ó bí Ibrahim fún Rasulullah ìyẹn jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ ọba Misra tí wọ́n fi tànàbí lọ rẹ̀ tó ti yé ṣùgbọ́n àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí méjì ni wọn lójọ́ ọkùnrin onáà ní Al-Qasim tí wọ́n máa ń pe ànábì ní Abu Al-Qasim tó ti yé àwọn àfáà sọ wípé òun kú nígbà tí ó ti dàgbà tó éjẹ́ ń tó lè gun nǹkan ọ̀gbọ̀n ló kú ẹlẹ́ẹ̀kejì ní Abdullah tí wọ́n pè ní At-Tahir tàbí At-Tayyib torí pé wọ́n ń pè lóko yẹn torí pé wọ́n bí lásìkò tánàbí ti di ànábì náà tó bí Abdullah tó ti wọ́n fi ń pè ní At-Tayyib tàbí At-Tahir tó ti yé òun náà kú ló pò ń lọ mí kí ló kú hikma rẹ̀ ń bẹ lọ́dọ̀ Allah àwọn mẹ́rin yòókù tó jóbìnrin ẹnu àwọn àfọ́òkò lórí pé àsìkò bò ní wọ́n sì dàgbà sí lójú orí pé ta lẹ́ni àkọ́kọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó kọ́mọ́ jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ònítàn alákọ̀ọ́kọ́ òun náà ni Zainab ló dàgbà jù táwọn àfáà sì tó mo sì fẹ́ tó Zainab lẹ́yìn Zainab Ruqayya lẹ́yìn rẹ̀ ni Umm Kulthum lẹ́yìn rẹ̀ ni Fatima radiyallahu ta'ala anhunna tó ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló wá ń bẹ pẹ̀lú Rasulullah sallallahu alaihi wa alihi wasallam ìgbà tánàbí wá ń lo tí wọ́n wá padà di pé wáyìí dé wá bá wọn padà gba wáyìí wọ́n di ànábí Ọlọ́run ọba nínú gọ́rù Hira gbà tí wọ́n di ànábí Ọlọ́run ọba so gbà tí wọ́n wá padà di tí ìjánàbí yẹn di 10 years tí wọ́n jẹ́ ìjà tán di ànábí Ọlọ́run sẹ́yìn pé Rasulullah wọ́n lo 13 years nílùú Makkah tó ti báyìí ọdún mẹ́ta sí ìrìn àjò wọn lọ sí ìlú Madina ó ní Khadija kú Khadija kú nígbà tánàbí di tó pé ọdún mẹ́wàá lórí dáwà ìjánàbí ó ní Khadija kú tó ti báyìí ìgbà tí Khadija kú wọ́n ti kú ní ọwọ́ bẹ̀rẹ̀ oṣù Ramadan tó ti báyìí so tó má padà sọ wípé n tó ṣokùnfà nínú kíní wọn ìmá padà súnmọ́ kí n padà ṣàlàyé kí ló fa sábàbí ikú Khadija tó wípé inú àwọn ọ̀rọ̀ mi tán padà sọ yín padà sọ̀rọ̀ náà débẹ̀ inshallah but ẹ jẹ́ ká máa gbọ́ wọn síwájú náà so àsìkò tí Khadija kú yẹn òun náà ni Abu Talib kú àwọn àfáà sọ pé Abu Talib kú ní ọjọ́ kẹta tí Abu Talib kú ọjọ́ kẹta síjọ́ yẹn ni Khadija bintu Khuwailid náà kú lọ́dọ̀ àwọn apá kan náà àwọn àfonítàn tó ti yé bá inú oṣù kan náà ni wọ́n jọ fayé lẹ̀ tó ti yé so nínú ọdún kan náà wọ́n fi ń pe ọdún náà ní amul huzni fún Rasulullah ọdún ìbànújẹ́ ọdún táwọn méjì tí wọ́n ń dáàbò bá nàbí Khadija ń dáàbò bá nàbí pẹ̀lú dúkìá rẹ̀ pẹ̀lú ọlá tó ní pẹ̀lú ìdúrótì pẹ̀lú mọ́sí dáwà fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìyàwó Al-Abbas àti ọ̀rẹ́ rẹ̀ yìí tàpẹ̀ ní Nafisa bintu Maniyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn obìnrin tó gba Islam látọ̀dọ̀ Khadija bintu Khuwailid radiyallahu ta'ala anha ti ibà ó kú ó fayé lẹ̀ lásìkò yẹn ìgbà tó wá kú tó fayé lẹ̀ yẹn Rasulullah sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọkùnrin tó láwọn ọmọ obìnrin bíi mẹ́rin lábẹ́ tí wọ́n bùkátà sí obìnrin tí ó máa tọ́jú wọn
so arákùnrin kan wọ́n pè ní arábìnrin kan wọ́n pè ní Khawla bintu Hakim. Khawla bintu Hakim olówó nínú àwọn sọ̀hábíyàtì ni olówó bá Rasulullah sallallahu alaihi wasallam pé eré òjíṣẹ́ Allah a rí pé bó ṣe ń ṣe inú rẹ̀ ń bàjẹ́ inú rẹ̀ ò dùn bẹ́ẹ̀ sì ni ó bùkátà kó túra ká torí iṣẹ́ tí ń bẹ wájú rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọbìnrin tó ní ó gbọ́dọ̀ bùkátà sí obìnrin kan tí ó máa bá ọ mójútó wọn tọ̀ obìnrin méjì ń bẹ ńlẹ̀ fún ọ tí mo rò pé o lè fẹ́ ẹni àkọ́kọ́ òun náà ni Aisha bintu Abi Bakri ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni Saudatu bintu Zam'a sọ pé ta lọ́lọ́run sọ wípé Khadija fẹ́yàwó alákọ̀ọ́kọ́ ó fẹ́ lẹ́ẹ̀kejì lórí Khadija astagfirullah wípé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́yàwó alákọ̀ọ́kọ́ àti ìyàwó ẹlẹ́ẹ̀kejì lórí Khadija pé Khadija sì ń wà láyé tánàbí fi fẹ́yàwó méjì òní mo fẹ́ ṣàlàyé o tó ti yé báyìí torí pé tí ó bá jogún kógún ìtàkìtàn ni ó pa tó ti yé báyìí wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam fẹ́yàwó méjì lé Khadija nínú pọ́pátì Khadija ní tí ó sì rí bẹ́ẹ̀ àjẹ́ ọkọ̀ fi yùn bẹ̀ gbogbo rí bẹ́ẹ̀ ìgbàwo ni Khadija ìgbàwo lànàbí fẹ́yàwó lé Khadija Rasulullah sallallahu alaihi wasallam ìdí tó fi wá fẹ́yàwó mi mo fẹ́ ṣàlàyé Khadija kú kò sóbí nǹkan kan lọ́dẹ ànàbí ò fẹ́ obìnrin míì lé Khadija kódà ìyàwó Aisha radiyallahu anha ó ní Rasulullah sallallahu alaihi wasallam lam yatazawwaj imra'atan ala Khadija ó lànàbí ò fẹ́ obìnrin kankan lórí Khadija ìyàwó Aisha lè sọ bẹ́ẹ̀ tó ti yé báyìí ìyàwó Aisha radiyallahu ta'ala anha àwọn ni wọ́n sọ gbólóhùn yẹn tó ti yé so lẹ́yìn ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam wá pàdánù Khadija arábìnrin tí mo sọ lẹ́ẹ̀kan Khawla bintu Hakim olówó bá nàbí pé ìyá obì méjì ń bẹ fún ọ alákọ̀ọ́kọ́ òun náà ni Aisha bintu Abi Bakri ẹni kejì ní Saudatu bintu Zam'a èwo ló fẹ́ náà méjèèjì àbí bọ́ báwọn méjèèjì gan sọ̀rọ̀ ànábì ní ṣùgbọ́n Aisha bíkírún ọ̀dọ́mọ ike ni tí ó pé kò tí ì máa rí tẹ́lẹ̀ tó ti bẹ́ẹ̀ sì ni Sauda ó ti fẹ́ ọkọ méjì tẹ́lẹ̀ ọkọ alákọ̀ọ́kọ́ náà ń pè ní Asukuran bunu Amru Sukuran tó jẹ́ ọkọ Sauda bintu Zam'a wọ́n jọ rìnrìn àjò lọ sí Abyssinia tó ti yé báyìí wọ́n jọ rìnrìn àjò lọ sí Abyssinia ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì lọ sí Abyssinia òun àti Sauda bintu Zam'a ìgbà tó padà dé tí wọ́n gbọ́ wípé Umaru ti gba Islam ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn kò fáwọn lọ gbé fún wọn nù pé Umaru ti gba Islam pẹ̀lá níyàn pé Islam ó ti rọrùn láti máa ṣe ńgbà tí Umaru ti gba Islam wọ́n wá padà dé àsánparọ́ fún wọn ni wọ́n sì gbá wọn mú nìyẹn ìgbà tí Asukuran bunu Amru tó wá padà dé lu Maka ibẹ̀ ló wá kú sí ó wá padà fẹ́ àbúrò Sukuran òun náà ní Hatọ bunu Amru tó ti yé báyìí Hatọ bunu Amru tó jẹ́ àbúrò fún Asukuran òun wá ló padà fẹ́ Sauda bintu Zam'a ẹ wo inú ilé náà nínú àwọn ọ̀rẹ́ tó rọrùn fún láti fi sẹ̀rí takúrú àwọn ẹni ni lẹ́yìn lọ́dọ̀ tí ní ìsìn nínú ilẹ̀ Yorùbá èyàn máa jogún obìnrin má ogún tí ọkọ bá kú ní ìsìn ó sọ wípé àbúrò ọkọ ó fẹ́ obìnrin ẹ yọnú sí ni kò yọnú sí ni kò sí ní tó kàn wọ́n àwọn ó sàfẹ́ náà ni ìgbà míì wọ́n gbé fìlà kalẹ̀ ìyàwó yìí obìnrin yìí ò ní máa ta fìlà ta lélẹ̀ wọ́n kàn gbé kalẹ̀ ní bóyá àbúrò ọkọ jẹ́ bíi mẹ́ta fìlà tó bá ti wá mú òun náà ni ẹni tí ó fẹ́ ẹni ò bá wà jẹ́ wípé bùkátà àti ẹ̀gàn kò ní rí gbọ́ oníyàwó ẹyọkan kò rí bùkátà gbọ́ yóò tún jẹun obìnrin yẹn máa tó bá tún bímọ yóò jẹ máa wà ló wà dé obìnrin yẹn lè má nífẹ̀ẹ́ ọkùnrin yẹn dandan gbọ́dọ̀ fẹ́ náà ni eléyìí náà àṣà kanu tó ti yé báyìí nígbà táyìn bá ń fọwọ́ sí àṣà àtọ̀dọ̀ tí yín kó dá tẹ́wá ń takò àṣà lásà ìyọ̀n ní fi takò arábìnrin tó sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ Aisha lọ́mọ eke ìlú kọ̀ọ̀kan ló ní àṣà tiwọn tó ti yé báyìí àṣà àlú yẹn láàlọ́ báwọn kò fáwọn ti ya kèfèrí tó tí wọ́n ń takò Rasulullah sallallahu alaihi wasallam pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wọ́n pè ní ànábì ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí Qur'an mẹ́nubà kò sí kankan nú àwọn Lárúbáwá tí wọ́n padà sọ fún Rasulullah wípé onírànù ànábì tó fi ọmọ eke sí ìyàwó là ó sí kí ló fà á tí ò fi sí in tó fà náà ni wípé nínú ìṣesí Lárúbáwá ní kí wọ́n máa fọmọ eke àṣà tí wọ́n nìyẹn ẹ̀yin náà lásà ẹ máa jogún obìnrin láìsí pé obìnrin yẹn yọnu sí ṣùgbọ́n nínú Islam bí Hatọb ti fẹ́
Sauda bintu Zam'a kìí ṣe wípé kàn fẹ́ pèsè bí ọkọ mi ẹ̀gbọ́n mi ti fi ọ so ogún ẹ̀gbọ́n mi ni ọmọ fẹ́ jogún ẹ̀ là ṣẹ̀ríà Islam jó yé wa wípé irú obìnrin yẹn ọkùnrin yẹn àbúrò ọkọ padà bá sọ̀rọ̀ tó bá wá nífẹ̀ẹ́ sí láti fẹ́ yóò wá padà lọ láti lọ san owó orí rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ó náà sẹ̀ lọ fẹ́ bí ìgbàkúsẹ̀ fẹ́ fóbìnrin ni kìí sí pé wọ́n kàn jogún ẹ̀mọ̀gán tóbi bá wá sọ pé ò fọwọ́ sí òun kálukú mọ̀ lọ tó bá ti parí ìdá rẹ̀ tán tó ti báyìí yóò kún ní wọn yóò lọ fọ́kùn ìmí ni tó ti báyìí ilé ní Islam ẹ̀yin tako òhàsánásà ẹ̀sìn gbọ́lá fásá àti yín tó ti báyìí so Rasulullah sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí Khadija bintu Khuwaylid kú tán tó ti báyìí ló wá padà fẹ́ Sauda bintu Zam'a musulman pé Sauda bintu Zam'a ti fẹ́ ọkọ méjì àkọ́kọ́ ni Asukron bọ́nà Amru ẹlẹ́ẹ̀kejì ní Hatab bọ́nà Amru tó ti gbà tó náà padà kú nírìn àjò tó lọ sí ìlú Yathrib tó di Madina ní ìsìn tó ti báyìí gbà tó padà dé lànàbí wá padà fẹ́ Sauda bintu Zam'a tó ti bá nàbí fẹ́ lọ́dún wo ní ọdún yẹn náà ní ọdún tí Khadija kú nínú oṣù tí Khadija kú yẹn ní Rasulullah sallallahu alaihi wasallam wá fẹ́ Sauda bintu Zam'a nítorí kó lè bá a máa bá a fojú tó ìyàwó àwọn ọmọ rẹ̀ àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin tó bí kó lè bá a máa fojú tó so ta lọ́lọ́run níbo lẹ ti rí wípé ó fẹ́ obìnrin méjì lé Khadija kò sẹ́rì fún obìnrin ẹlẹ́ẹ̀kejì tánàbí tó fẹ́ lórí Sauda bintu Zam'a àwọn náà ní Aisha sọ pé kẹ́tìbà ti ṣẹlẹ̀ arábìnrin ti bá Aisha sọ̀rọ̀ tó ti rẹ́ ó sì tún padà lọ bá Sauda bintu Zam'a sọ̀rọ̀ ìyẹn arábìnrin tí mo pè ní Khawla bintu Hakim òun ló bá Aisha sọ̀rọ̀ nípa ànábì òun ló bá Khawla Sauda bintu Zam'a sọ̀rọ̀ nípa Rasulullah sallallahu alaihi wasallam kẹ́tìbà àwọn méjèèjì wá bọ́ sí nínú àsìkò kan náà ṣùgbọ́n ànábì wá fẹ́ Sauda torí pé harmala ni opó ni ó bùkátà kí ó fẹ́ ó sì lè fọ́kọ òun sì lè máa wọlé tí gẹ́gẹ́ bí ẹlẹ́tọ̀ tó ti báyìí ànábì wá fẹ́ kẹ́tìbà Aisha sílẹ̀ nígbà tí ànábì wá lẹ́yìn ọdún kẹta sọ pé ọdún kẹwàá sí àsìkò ìgbédìde ànábì ní Khadija kú tó ti lẹ́yìn ọdún kẹta tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n ti ṣe dáwà nílùú Mẹ́kà lẹ́yìn ọdún kẹta tí Khadija ti kú ànábì tó wá rìnrìn àjò láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina gbàtàn wá dé ìlú Madina ànábì kúrò nílùú tó wípé wọ́n lé ànábì kúrò ìlú Mẹ́kà ni àwọn ọ̀tẹ́sìn kóra jọ páwọn fẹ́ pa ànábì Ọlọ́run wá sọ fún ànábì pé má sùnú bí tó bá ti ń di àfẹ̀mọ́jú jáde kó kúrò nílùú tó ti báyìí wọ́n ti di pàǹpà láti wá pa ànábì wá kú pẹ̀lú Abubakar Siddiq gbàtí wọ́n wá dé ìlú Madina tánàbí wá fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú pé ó ṣe dáwà fáwọn èèyàn ó ti kọ́ mọ́sálásí sínú ìlú Madina ó wá rán ìkan nínú àwọn ẹrú rẹ̀ tán pè ní Zaid bin Haritha àti ẹrú kan náà àwọn méjì àníbí wá rán méjèèjì pé kí wọ́n lọ sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ Sauda bintu Zam'a àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin Zainab, Ruqayya, Umm Kulthum àti Fatima pé kí àwọn mẹ́rin kí gbogbo wọn máa bá àwọn ẹrú yẹn bọ̀ ìgbà tí ń lọ táwọn ẹrú yìí lọ Abubakar Siddiq náà òun náà wá kọ lẹ́tà ó fi rán àwọn ẹrú yẹn pé ẹ bá ń lọ fún Umm Ruman yẹn òun ni ìyá fún Aisha òun ni ìyàwó Abubakar Siddiq ẹ bá ń fún Umm Ruman àti Abdurrahman bun Abubakar pé kí àwọn méjèèjì àtàwọn yòókù ká máa sí kí ni ká máa bọ̀ pẹ̀lú ìrìnsẹ̀ ànábì wá sí ìlú Madina gbàtàn wá dé ìlú Madina tó jẹ́ ọwọ́ parí ọdún àkọ́kọ́ tán dé ìlú Madina ọwọ́ parí ọdún àkọ́kọ́ tí wọ́n dé ìlú Madina tó ti yé báyìí ó ní Umm Ruman wá ń sọ fún Abubakar Siddiq wípé ẹ dákun Rasulullah sallallahu ti fẹ́ obìnrin nílùú Mákà lọ́dún 3 sẹ́yìn so ó ti tó kó máa kó lọ sọ́dọ̀ rẹ̀ ó wá lọ bá Rasulullah ìyẹn Abubakar Siddiq ó wá sọ fún jíṣẹ́ Allah ó ní Aisha tó wá dọ́dọ̀ Rasulullah kò yé nìsín ni Aisha tó padà sí ọ̀dọ̀ Rasulullah lẹ́yìn ọdún mélòó lẹ́yìn ọdún 3 tó ti bẹ̀ tí Khadija bintu Khuwaylid ti kú ó ní ìyàwó ẹlẹ́ẹ̀kẹta ìyẹn tàbí pẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀kẹta tàbákà Khadija ma ìyàwó ẹlẹ́ẹ̀kejì tánàbí fẹ́ lẹ́yìn Khadija Aisha bintu Abi Bakri ló tó padà sọ́dọ̀ ànábì lẹ́yìn ọdún kẹta tí Khadija ti kú ta lọ́lọ́run ẹ páyọ̀ Ọlọ́run ọba fa so ọ̀rọ̀ tẹ́ sọ kò sí kíni kò sí ọ̀rọ̀ ń bẹ̀ tó ti yé báyìí ẹ jẹ́ ká tún pọ̀ tẹ̀síwájú náà.
nígbà táwọn sọ àbá táwọn ọmọ ẹ̀yà níbi tí wọ́n ti gbà ó lórí jẹ́ ìṣiṣẹ́ ọlọ́run sí mọ́ ìgbà wọ́n ti kọ́nà lórí sí bẹ́ẹ̀lú àdúgbà tó bá sì jáde nínú Quran ṣúlátọ̀ àníṣà Quran chapter 4 verse 34 àríṣù ó tún bá sì jáde nínú Quran pé ìyẹn lè lóbìnrin ó ní àwọn ọkùnrin ní ọkùnrin fún àwọn ọkùnrin nítorí pé aláwọ̀ sí ọ̀rọ̀ ìfún àjùlọ apákan lórí apákan jù nítorí náà ẹ̀yin mẹ́fà ayọ́kùnrin kiri ẹ̀ máa tẹ̀lé àṣà àwọn ọkọ yìí tí a pàlà ní fún yìí tí ká bá ti ń sáré láwọn tó sì ń báyà ẹ̀ àṣẹ ọkọ ọmọ tó tẹ̀lé àpò ọkọ àṣà àfihàn fún apákan lórí apákan wọ́n ní sọ tó máa ń ṣe orí kúkún sí ẹ̀sìn wá sí fún wọn òfin àkọ́kọ́ nìyẹn pé ẹ̀sìn wá sí fún wọn tí o bá gbọ́ ẹ̀ka kẹ̀kẹ́ sí ìṣúná nípa tí nǹkan máa ṣe dáhùn ẹ̀wà àti àgọ́ ẹ̀ tí o bá gbọ́ sí wá sí fún ẹlẹ́ẹ̀kejì takẹ́tẹ́ sí ti ibùsùn ẹ̀ mọ́ bá sùn ẹ máa gbọ́dọ̀ kẹta o ó ní ẹrù wọn jẹ́ gbọ́ tí wọ́n bá tó àti wà wọ́n ṣe sí ìgbà wà ẹ̀dá wọn ìbẹ̀rẹ̀ ló sọ fún òṣìṣẹ́ wọn ti lálà yóò tún ní kúra ní yóò ní ju ìwà ju gbogbo gbẹgbẹ sí ìgbà lójú ọ̀run kí ẹ máa bá lẹ́sìn orí ọ̀nà ẹ̀ta kété sí ibùsùn wọn ẹ̀rù wọn ṣáàtú àníṣà mọ́ká Quran chapter 4 verse 34 torí tó bá ń kó àwọn ìwà yẹn àwọn òjijì àwọn tó jọ́ mẹ́lẹ́yìn ọmọbìnrin pé ó ti ọlọ́run ló ṣẹlẹ̀ ló bá dídí ló bá tún lórí báàsì ló ṣe ọlọ́run tó mọ̀ pé ẹ̀ tó pé bá ta sí ilé ẹ̀rù wọn ọlọ́run ló mọ̀ tó bá lọ́sẹ̀ yẹn so kí ni wọ́n á sọ pọ̀ nípa wọn. náà ẹ tún gbọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tàbí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ta lọ́lọ́run sọ kí n ta lọ́lọ́run sọ ta lọ́lọ́run sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam wípé wọ́n máa ń na Khadija radiyallahu ta'ala anha wọ́n lànà bí a máa ń na Khadija wọ́n máa ń na Khadija gan subhanallah Allahu akbar wọ́n lànà bí a máa ń na Khadija pé a máa fìyà jẹ Khadija dáadáa tẹ́bi wípé ó tún padà ń sọ gbẹ̀yìn ọ̀rọ̀ pé ìwà sọ pé òun ló pa ó túnmọ̀ sí pé nínú àyẹ́ pọ̀ débi kó fẹ́ hàn lé mà subhanallah so irú ilé ìta bá dákẹ́ tá a bá sọ fẹ́yìn tó jẹ́ sí wípé ìmánì ẹlẹ tàbí tó yẹ pé fi qulubihim maradun fazadahumullahu maradan ìsìláàmù òwúlẹ̀ tí ìfi gbogbo ara jókòó lọ́kàn àwọn náà rí méjì náà wà tó ti báyìí ó fi gbogbo ara gba ìsìláàmù tó ti báyìí tán bá rí àwọn ẹlẹ́bọn ó bá wọn ṣe tán bá rí ìsìláàmù ó dùn bẹ́ẹ̀ tó bá ṣàǹfààní fún wọn lásìkò kan ṣùgbọ́n àwọn ẹlẹ́ náà ó rọrùn fún láti ti jáde tó ti yé nìsín ló fi jẹ́ sí pé wà láyé bá gbọdọ̀ dákẹ́ lórí irú rẹ̀ ṣé Rasulullah sallallahu alaihi wasallam wà ní Khadija radiyallahu ta'ala anha wọ́n ní níbi wípé Rasulullah sallallahu alaihi wasallam tá lọ́lọ́run sọ wípé òjíṣẹ́ Allah wá mú àyà wá nígbàtí àwọn sàábé rí pé ànábì tí ń náyàwó ẹ̀ pọ̀ ju tó fẹ́ hàn lé mà ní àwọn gan tá a já sàábé gan àyè náyàwó wa bó lànàbí tí wọ́n máa náyàwó ẹ̀ tó kò bí tí ń fún tó báyìí pé ànábì wá ò pé ẹ má jò sí ilé ìmọ̀ ó wà lọ mú Suratun Nisa àyà 34 ló wà lọ mú wá الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض ìbẹ̀rẹ̀ àyà yẹn ó wá mú kábọ̀ nígbà tó lọ́n fẹ́ parí ayọ́ pé Ọlọ́run wallati takhafuna nushuzahunna fa'idhuhunna àwọn obìnrin tẹ́ bá ń páyà tẹ́rí wípé wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́ bá ní ó yá lórí ibùsùn ò ní dáhùn àwọn tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀yà ní fóbi kó ṣe fọ́kọ rẹ̀ ẹ̀tọ́ ọkọ lọ́dọ̀ rẹ̀ ni kò ní ṣe àfi kó máa gbọ́ ọkọ ẹ̀ lẹ́nu fa'idhuhunna Ọlọ́run ẹ ṣe wáàsí fún wa wahjuruhunna fil madaji Ọlọ́run ẹwà tí wáàsí ò bá ti wá gbọ́ tí ò bá ti tó wọn tí wọn ò sí tàà ti gba wáàsí wahjuruhunna fil madaji Ọlọ́run ní ẹwà yẹn ibùsùn lójì fún wọn àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ ká lọ gbọ́ ibi tí mo tọ́ wa ní kásí ìtàn Khadija ní Darul Arqam Media Productions àárí ń bẹ̀ àwọn àfáà sàlàyé mo sàlàyé ilé náà ń bẹ̀ tó ti yé torí pé ta Ọlọ́run ti sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ náà síwájú ilé tó padà sọ yìí náà pé ẹsẹ̀ wáàsí fún ẹsẹ̀ wáàsí tí wáàsí ò bá tó
ẹ wá ṣe kí ni ẹ wá kọ ibùsùn àwọn olùmọ̀ ṣàlàyé pé bó láti kọ ibùsùn àrínú ọtọ́ sọ wípé ààlè fórún bá jà tó wípé nínú ẹ̀tọ́ tó náà ní lọ́dọ̀ tiwa ni àwọn kan sọ pé àyàn ló dé àní bá sùn ní àní súnmọ́ àsùjọ sùn sórí ibùsùn kan náà àwọn kan ní irọ́ àní bá sọ̀rọ̀ ni tó bá ti ń bá wa sọ̀rọ̀ àní fún lésì ṣùgbọ́n tó bá ní ìdíje márùn ó fẹ́ súnmọ́ wa sùn náà tó wípé tọ́ tiẹ̀ náà lọ́dọ̀ wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a ti sọ̀rọ̀ lórí rẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ wadribuhunna ẹ̀yin náà wá nẹ̀wọ̀n nínú wo ni sharia islam wá sọ islam ṣàlàyé hadithi ó wọ́n ṣàlàyé Qur'ani ni tí Qur'an bá wá ní mujmal hadith ni ó jẹ́ mufassal yóò wá ṣàlàyé yóò fọ́ sí wẹ́wẹ́ fún wa pé bóò ni àwọn olùmọ̀ ṣàlàyé wo nínà yẹn bí ká mú etí aṣọ wa bí ká mú pákó ta fi rún rí kákan fi bá wípé àti ẹ̀ máa gbọ́rọ̀ bí gbà pé à ń bá èèyàn sí kíni àfi ń bá wí díẹ̀ tó ti ébà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Taniolohun sọ yìí ọ̀rọ̀ tí ò wọlé ni ẹ sọ pé kí nìdí ìdí ni wípé ẹ̀rí àyà tí Taniolohun lọ mú wáyé Allah alhamdulillah Ọlọ́run sí àwa mùsùlùmí ní ẹ̀sìn Islam ní ẹ̀sìn tí ó ti pé tó ti báyìí ẹ̀sìn Islam ti pé kò sì sí ìrújú nínú Islam wallahi billahi azim gbogbo tó bá ti bá pàdé nínú ìrújú nínú Islam lọ́dọ̀ tiẹ̀ wallahi gbà pé ìmọ̀ rẹ tó kéré ló bì súnmọ́ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n wá ṣàlàyé fún wọ́n kó wà máa wí pé wallahi kò sí ìrújú nínú Islam tó ti yé nìsín Ọlọ́run sì ń dáàbò bo ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pé Islam wa a máa ń rí àwọn àpasẹ̀ tá a fi lè tírèsì ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí ò fi lè dàrú nínú ilé tí ó jẹ́ sí pé ẹ̀rí tí Taniolohun mú wa náà láàfin padà sí kí ni láàfin padà dé Taniolohun yákáyáká tá a fi dé papọ̀ tí òfin lè jàjàbọ̀ kí wọ́n láti wá fẹ́ yanjú yàn Taniolohun ní ànábì ó wá mú ẹ̀rí wá fáwọn sàhábà wípé Ọlọ́run ló ní wadribuhunna ẹyọ ẹgbà sí wọn kẹ́ ẹ̀ nà wọn tó ti rí báyìí ìtawọ̀ wà bí Taniolohun ní èrè ni pé ìgbà wo láyà yẹn sọ̀kalẹ̀ ọ̀gbà ti sọ́nù tán ní ìsìn pé Khadija bintu Khuwailid wọ́n fayé lẹ̀ nílùú Mẹ́kà ànábì ò tí kú olú Mẹ́kà tí Khadija ti fayé lẹ̀ ní ọmọ 65 years ní Khadija bintu Khuwailid 25 years ní Khadija ó lò lọ́dọ̀ ànábì gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó 25 years nínú 25 years yẹn 10 years ń bẹ òun ni wọ́n jọ lò gẹ́gẹ́ bí ìjà ànábì ìyẹn ni pé 15 years àkọ́kọ́ ànábì ò tí ì dà ànábì pẹ̀lú Khadija 10 years tó kù tí Khadija ó fayé lẹ̀ ni ànábì dà ànábì so 10 years ni Khadija lò lọ́dọ̀ ànábì gẹ́gẹ́ bí ìyàwó ànábì so nígbà tí Khadija fayé lẹ̀ ìlú Mákà ló wà ọdún mẹ́ta lẹ́yìn ikú Khadija lánàbí tó lọ sí ìlú Madina ṣùgbọ́n Suratul Nisa gbogbo Suratul Nisa pátápátá gbogbo Suratul Nisa bóyá 176 verses tó wà nínú rẹ̀ gbogbo súrọ̀ yẹn tó bá yàtọ̀ sí àyà kan nínú rẹ̀ gbogbo àwọn àyà àti yòókù pátápátá Madaniya ni wọ́n ìyẹn ni pé ìlú Madina ló ti sọ̀kalẹ̀ so nígbà tí wọ́n fi sẹ̀rí wípé ànábì ìṣèkí ni ó ná ìyàwó ẹ̀ pẹ̀lú pé ó mú àyà ìwá àyà tó jẹ́ pé lẹ́yìn ìgbà tánàbí délùú Madina lẹ́ àyà ń tó sọ̀kalẹ̀ ìlú Mẹ́kà àyà yìí ò tí sọ̀kalẹ̀ so nànàbí wa nínà tó fi sẹ̀rí pẹ́tọ̀ ẹ̀rí tí mo fi ń ná ìyàwó mi rèé o subhanallah tó ti yẹ́ nìsín àyà kan nínú Suratul Nisa ló jẹ́ wípé ìlú Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ bó ti jẹ́ sí wípé ìdájọ́ Mákíyà náà láàfún torí pé lọ́dọ̀ àwọn àfọ́ ní usulu tafsir wọ́n sọ pé gbogbo àyà tó bá ti sọ̀kalẹ̀ tàbí súrà tó bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn hijira a máa pè ní Madaniya kódà kó jẹ́ pé ìlú Mákà ló ti sọ̀kalẹ̀ ló ti yé nìsín ṣùgbọ́n tá bá fẹ́ sọ pé níbo ni àyà ẹyọ kan tí mò ń sọ ti sọ̀kalẹ̀ ìlú wo lànàbí wà ìlú Mákà ní lẹ́yìn ìgbà tó ti délùú Madina ọjọ́ tí àyà ń sọ̀kalẹ̀ wọ́n pè ní Fatihu Mákà ọjọ́ tí Allah sí ìlú Mákà fánàbí ní pẹ̀lú sùúrù tàbí wọ́n gbé ànàbí kó ìlú Mákà àwọn tó tó wá lẹ́nàbí kó ìlú Mákà wọ́n tó ní àníṣẹ́ àníjó gbèlú àtúníjó gbébòmí wọ́n wá sígun láti lọ bá nàbí ìlú Madina tó ti yíba wọ́n lọ bá nàbí ìlú Madina kọ́lọ́n tó fún wọn ní ṣẹ́gun Ọlọ́run fáwọn mùsùlùmí ní ṣẹ́gun jọ náà lọ tó ti yé ìgbàtà lọ́wọ́ wá padà wà fẹ́ sílùú Mákà fánàbí ànàbí ti já lágbára Ọlọ́run ti fún lágbára pẹ̀lú àwọn sàhábà gbogbo àwọn tó sígun pẹ̀lú ìsìláàmù ànàbí wá padà bá wọn lù Mákà lẹ́yìn tán ti dẹni yẹpẹrẹ wọ́n ti lẹ́ wọ́n ti wá ń bẹ̀rù pé bánàbí ti wọ̀lú Mákà ànàbí ò ṣe kíni yóò fara nà wọn yóò kó wà lábá wọn yóò fìyà jẹ wọn ànàbí wọn sọ pé níwá ti wọnú lé lágbàjọ ọmọ lágbàjá o káàna aminan ẹni ìfọ̀kànbalẹ̀ ni o
ẹni bá ti wọlé lágbájá ọmọ lágbájá ẹni ìfọ̀kànbalẹ̀ ni ànábì ò ní wọn lára ànábì sì fìyà jẹ wọn wọ́n wá jáde pé ṣé báyìí ní Islam ti rí àṣẹ̀sí ìfọ̀kànbalẹ̀ ni àṣẹ̀sí tí èyàwó ni. So ìgbà tí Ànábì wá wọnú Kaaba ó lọ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹnìkan tí wọ́n ń pè ní Uthman bùnú Tọ́líhà. Uthman bùnú Tọ́líhà ọwọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ Kaaba wà. Ànábì wá lọ gbà wọ́n ké sí nígbà tí Ànábì wọnú Mẹ́kà Ànábì wá gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ ẹ̀ gbàtó jí sẹ́lá wá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ tán wọnú Kaaba tán wọ́n wá ń jáde bọ̀ wọ́n ti sẹ́ntán fẹ́ sí tán àyà wa sọ pé inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha. Allah pa yín láṣẹ Ọlọ́run pa wá láṣẹ ká sí kí ni ká dá àmánà gbàgbá tójú tí ń bẹ lọ́dọ̀ wa fún àwọn tó ní. Ànábì wá pé Uthman bùnú Tọ́líhà ó wá fi kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ padà ọwọ́ ẹ̀ mo ti gbà wọ́n náà ní sì dá padà fún sallallahu alayhi wa sallam. Àyà yẹn nínú gbogbo 176 tó wà nínú Suratul Nisa àyà yẹn nìkan ló jẹ́ sí pé ìlú Mẹ́kà l'Ànábì wà gbogbo àwọn àyà tí yòókù ìlú Madina ni. So a sì ní ìyá wa Aisha radiyallahu anha wọ́n kú nígbà tán bẹ́ ìlú Mẹ́kà. So báwo l'Ànábì tí wá fẹ́ fi àyà tó sọ̀kalẹ̀ lẹ́yìn ọdún 3 káti ẹ̀sọ́ bẹ̀rẹ̀ pé gbàgàtà Ànábì dé ìlú Madina o láyà yẹn sọ̀kalẹ̀ ó túnmọ̀ sí pé ọdún 3 sígbà tí Khadija kú láyà yẹn tó sọ̀kalẹ̀. Báwo ni wọ́n ṣe fẹ́ fi ṣẹ̀rí fáwọn sàhábà pèjì táwọn fi ń na ìyàwó àwọn ni ẹ bẹ̀rù Ọlọ́run tó ti yé nìsín ẹ bẹ̀rù Ọlọ́run. So eléyìí ni nǹkan tí Taniolohun tó sọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n tún pa mọ́ èsì Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. So ẹ tún jẹ́ ká tó gbọ́ inú àwọn ọ̀rọ̀ míì tí wọ́n tún sọ míì tí a tún padà ṣe àlàyé lórí rẹ̀. Now so ní ìwà sọ pọ̀ lórí ipa o ṣùgbọ́n ó wà lórí ipa bí a kò lù pa ní ọgbọ́n ṣùgbọ́n ó mọ̀ ẹ̀yin náà wá wò ẹ wò obìnrin ó sọ ìdáwó pọ́tẹ́ fún yẹn kéèyàn wá lọ fẹ́ yàwó mi ó fẹ́ yàwó kejì ó fẹ́ kẹta ẹ jọ ẹ kàn fún obìnrin ó lè gbà obìnrin wo ni ó lè ṣe tí wàhálà ò ní ṣẹlẹ̀ àkókò pátá méjì fún ẹ wà á máa fún òtẹ̀mí fẹ́yàwó wà á máa fi tó àwọn kékeré kékeré wà á máa fẹ́yàwó kejì fẹ́yàwó kẹta ẹ̀rọ ìfẹ́ máa kábílà lọ́yẹ̀ ìwọ̀n náà yẹ kó kábílà first point nìyẹn ẹ̀ tó dùn. Now so wá ti sọyún wọ́n ní first point wọ́n tún láwọn ọ̀rọ̀ míì tán fẹ́ sọ ti ẹ̀tọ́ tó fẹ́ sọ so wọ́n ní wípé Ànábì ń fẹ́yàwó mi ìyàwó kejì ìyàwó kẹta nínú property Khadija ó wá ń fi owó yẹn lọ fáwọn ọmọ kéékèèké kiri ó fi ń ṣe lẹ́nu rẹ̀ ó ti yé ní ìsáájú ṣàlàyé pé lẹ́yìn ìgbà tí Khadija tó lọ tán l'Ànábì tó fẹ́ Sauda bintu Zam'a tó ti yé báyìí inú oṣù yẹn náà ló bá Aisha sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn hijira ni Aisha tó wọlé Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam èyí ká tó gbọ́ ní tí wọ́n tó ní. First 20 years ló bá lọ wẹ̀ ìlódùpá ó sì lọ sí gbówá sí lùpá náà ó dọ̀ ọ́ ṣùgbọ́n ìlódùpá ó mọ́ lù ó sì rí báàsì. Náà wọ́n sọ wípé 20 years ni ó gbà lọ́wọ́ Rasulullah àti yanjú yẹn pé 15 years ni so èyí náà gbọ́ Taniolohun ẹ gbọ́ pé 15 years tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìjọ mi ẹ má dàkọ̀ 20 mọ́ 15 ní kẹ́ má dàkọ̀ so ti yé nìsín ẹlẹ́ẹ̀kejì pé bóyá òun ló lù pa ìsìnmọ̀ bóyá òun ló lù pa o bóyá nǹkan bá ṣe kó náà ni wọ́n dọwọ́ bò ní kò ní ìdí ẹwùlẹ̀ sọ́pọ̀ ń lò lùpa tó ti yé báyìí ìtàn ń bẹ nínú Islam tó ti yé Islam ẹ̀sìn tí ó clear ni kò ní ìrújú kankan nú ẹnìkan ò lè mú ìrújú wá nú ẹ̀sìn báyìí ẹni tó bá gbà òjú tó sì sọnù wà gbọ́ ìlú sọ rẹ̀ nù Islam clear gan gbogbo ìgbà tó bá ti rí èèyàn tó fi ìrújú bọ́ sọ̀rọ̀ súnmọ́ àwọn àfà ó wà rí wípé Islam clear jù bẹ́ẹ̀ lọ Khadija bintu Khuwailid nínú àwọn tó lè complicate ikú Khadija tó lè ṣokùnfà kí Khadija fayé lẹ̀ òun náà ni wípé nígbàtí àwọn kùfàr nílùú Mẹ́kà tí wọ́n padà rí pé Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run ti ń kún dáwà rẹ̀ lọ́wọ́ ó ti ń dìde àwọn àmàmù ẹ̀ gẹ́gẹ́ pàápàá jùlọ Abu Talib ó sọ fún Rasulullah pé máa báṣẹ̀ rẹ̀ lọ èmi ò ní sin tó ń sin o ìní fi ẹ̀sìn Abdul Muttalib sílẹ̀ ṣùgbọ́n ìní gbà kí wọ́n pa ọ̀ tán bá pa ìwọ ṣé a fi ọmọ wọn ṣe ọmọ tiwa ni so máa dí gàgà bọ̀ máa dáàbò bò tó ti yé báyìí nínú àwọn àmàmù ẹ̀ gẹ́gẹ́ bí Hamza òun náà padà gbà Islam
tó ti ẹbẹ̀ ayé Al-Abbas àwọn náà gba Islam náà àwọn fámílì Rasulullah ni àwọn mẹ́rin náà ni nínú àwọn mẹ́wàá tí wọ́n jẹ́ fámílì tí wọ́n jẹ́ ìgbọ̀n bàbá Ànábì pẹ̀lú àwọn mẹ́wàá ni ọmọ tí Abdul Muttalib bí tó jọkùnrin mẹ́wàá ni wọ́n pẹ̀lú Abdullah tó jẹ́ bàbá Ànábì àwọn mẹ́sàn-án wọn yẹn yàtọ̀ sí Abdullah pẹ̀lú Abdullah náà tó jẹ́ mẹ́wàá yẹn gbogbo pátá Islam òbẹ́ nìkan kan láyé nù wọn àyàfà àwọn mẹ́rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn méjì ni wọ́n gba Islam méjì ò gbà Abdul Muttalib Abu Talib kò gba Islam Abu Lahab oná gba Islam àwọn méjì yóò gba Islam àwọn méjì yòókù tó gba Islam oná ni Al-Abbas àti Hamza àwọn méjì yẹn gba Islam so wọ́n á dí gàgà wọ́n dáàbòbò Islam wọ́n dáàbòbò Rasulullah sallallahu alaihi wasallam bàtà wọ́n dáàbòbò Islam àwọn kò fáwọn olùmọ́kà wá sàjẹ́ wípé in tí ó ṣẹlẹ̀ náà ni wípé a padà gbógun ti gbogbo àwọn fámílì Abdul Muttalib a gbógun ti wọn tán bá jókòó láàyè ká ní bá wọn jókòó tí wọ́n bá ń tajà à ní ẹ̀rà lọ́wọ́ wọn tán bá fẹ́ rajà níta fún wọn wọ́n wá ṣe bẹ́ẹ̀ fún fámílì Ànábì gbogbo fámílì Ànábì pátá ìnira ẹ̀ pọ̀ débi pé ebi pa Ànábì ó pa ìyàwó ó pa àwọn fámílì Ànábì so báyìí náà ṣe ṣe odidi ọdún mẹ́ta gbáko ni wọ́n fi ṣe kí ni náà fi ṣe bẹ́ẹ̀ ọdún kẹta yẹn pé gẹ́gẹ́ báyìí ó ní Abdul Muttalib àti Khadija kú lọ́tí ìbá ní tó túnmọ̀ sí pé látara fìtínà tó fi kan fámílì Ànábì ó lè ṣokùnfà kú Khadija àti Abdul Muttalib ẹ padà sínú tàn Islam ìsẹ́sì tẹ́lẹ̀ má bú wá tẹ́sì wọlé wà lọ́ẹ̀ ní wọ́nà lọ torí pé Islam ẹ̀sìn tó clear ni ẹ̀yin lè sọ̀tàn lẹ̀ Yorùbá kẹ́ máa sọ wípé náwújú lẹ́yìn bàbá àkọ̀kàn bí kíní kan níwẹ̀ bá máa sọ ẹni ilẹ̀ Yorùbá ilé Ifẹ̀ ibẹ̀ ni ojúmọ́ ti máa wá tó bá yẹ sọ pé rárá èyí sáwọn ni ọba tọ́ sí Aláàfin Ọ̀yọ́ ni yóò sì dàrú ilẹ̀ Yorùbá ni torí pé ẹ̀nì tàn ṣùgbọ́n Islam ẹ̀ mọ́ sẹ́rẹ́ débẹ̀ wallahi ẹ̀sìn Ọlọ́run bá ní tó ti yé báyìí Ọlọ́run sì ń dáàbò bẹ̀ sí rẹ̀ so nídìí èyí àtàlọ́lọ́run ibi tẹ́ sọ̀rọ̀ Ọlọ́run kò sí kíni kò sọ̀rọ̀ ń bẹ wallahi kò sọ̀rọ̀ ń bẹ tó ti yé nìsín so bóyá òun ló lù pa bóyá òun kọ́ ló lù pa ìyẹn sọ́lọ́jọ́ ti ń pé ìgbà kún ló lù pa ṣùgbọ́n nínú Islam àwárẹ̀ rí wípé ogun táwọn kò fáwọn gbé ti Islam nígbà náà lọ dídí ọdún mẹ́ta yẹn fẹnu kodò báyìí tí wọ́n padà já àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú wọn páwọn òní fàwọn fara ni wọ́n padà bírèkì ibẹ̀ yẹn ni Khadija kú ìgbà yẹn ni Abdul Muttalib àwọn náà fàyè dẹ̀ so ilé ní ìdáhùn fún ìtẹ̀sán tó ti yé nìsín tó bá rújú lọ́jọ́ yìí èyí náà dìgbò nínú àwọn tí yóò gbọ́ ìrújú yẹn yé náà. ó sì rí báàsì báàkì ọ́ pọ́ńtà ọkọ nìyẹn nípa ìwà ọmọ mẹ́rin bóyá ọmọ líle ni bí ọmọ tuntun ni pọ́ńtà ẹlẹ́kẹ̀jì rẹ̀ ọlọ́run òṣìṣẹ́ tó kọ́ ata gbogbo òṣìṣẹ́ tó lọ kọ́ ata táwọn lòṣìṣẹ́ sọ̀kọ̀ ọdún mẹ́la gbogbo wọn láwọn táwọn àwọn táwọn bóṣì mọ̀ ṣẹ́ni àwọn mẹ́sẹ̀jì ọ̀gbọ̀n ìkúlù Jesus Christ jẹjẹ fún wọn láti Jesus Christ èwo lẹ́nu yìí sàárì ẹ̀rí èwo lẹ́nu kú ẹ̀tẹ́ sàárì ẹ̀rí ẹ̀ sàárì òṣìṣẹ́ ọlọ́run mẹ́lẹ́ lọ́mú wa olówà wọn mẹ́rin tọ́lú ṣiṣẹ́ tó ní sàárì àwọn òṣìṣẹ́ tí wọ́n lẹ́ Yorùbá wọ́n rọ̀ wá ni wọ́n sì rọ̀ padà nígbà tí wọ́n lọ wọ́n disappear sọ pé nígbà ìlà sí òkú ti sábà ìsìn nílẹ̀ Yorùbá gan Jésù náà mo ò rókù ẹ̀ bó wọ́n sì Jésù sí rókù ẹ̀ bọ̀ kí ló dá rókù ẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé mọ̀lẹ́ nìkan ló ṣiṣẹ́ dá rókù ẹ̀ ẹ̀yin mùsùlùmí máa ń dáhùn àwọn òṣìṣẹ́ yòókù ẹ̀ sọ òkú ẹ̀ fún wa káyọ̀ pé sáré wọn ni bí wọ́n nígbà yìí màmá nìkan ó ti wọ́n pẹ́ akóso ọjà kò sí ẹ̀ tó wá láì fún kàdìtì táwọn àwọn ọ̀rọ̀ àwọn òṣèlú fún àwọn òṣèlú fún àwọn kàdìtì wọ́n ní àkóso ọlọ́run tó bá òun ní jẹ́ ìjọ kejì ìjọ kẹta tó kún sí ìṣèjọ kejì mọ̀rẹ́ nìkan kẹta tó kún sí ìjọ kejì ìjọ kẹta náà tọ́ni kò fẹ́ máa bàjẹ́. náà ọ̀rọ̀ míì tí wọ́n tó padà sọ títa lọ́lọ́run tó sọ wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ló jẹ́ pé àwọn nìkan ló jẹ́ sí wípé àrísàárè wọn sàárè gbogbo àwọn ànàbí Ọlọ́run yòókù ààrí sàárè tí wọn gbogbo àwọn ànàbí yòókù ló já sí wípé gẹ́gẹ́ bí ànàbí Isa alayhi salam tàbí Ọlọ́run tó wá dápọ̀ àwọn ànàbí lọ́dọ̀ tiẹ̀ náà tó kún ti tó ń mà ó ní gẹ́gẹ́ bí Ṣàngó gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà wọ́n fi ẹ̀rọ wọ́n fi wáyé nìyẹn ni pé wọ́n ti sánmà wálé ayé pẹ̀lú okùn wọ́n gbókùn wálé ayé ni wọ́n láti tó kó padà kún sí sánmà oyún lọ́dọ̀ tí yín ìtàn lọ́dọ̀ tí yín nù àwọ̀ ọmọ torí pé tá máa pè lánàbí tàbí Rasul tó ṣe bá tá máa nàbí yóò wà Rasul tó ti báyìí ẹ̀rí ní ó clear rẹ̀ fún wọn náà Al-Qur'an Karim
ló ti yé báyìí ẹ̀rí ni Al-Qur'ani Karim yóò ṣe kí ni yóò ṣàlàyé fún wa tó ti yé nìsín náà kí wá ló dé gan táwọn pé sàárì àwọn ànábì yòókù àárí kí ló tó fi jẹ́ pé sàárì Rasulullah sallallahu alaihi wasallam náà nìkan là ń rí ìdí tá a fi rí sàárì àwọn ànábì yòókù àwọn olùmọ̀jẹ́ kó yé wa wípé kò sí àǹfààní kan tó lè ṣe wá sàárì àwọn ànábì kò sí àǹfààní kan tó lè ṣe wá pẹ̀lú ká máa sọ pé ojú orí wọn ni pèsè bí táwọn èèyàn mà yípa ẹni lágbájá ẹni eré ní sí báwọn èèyàn padà ń ṣe ẹbọ́ǹdì wọn ni sì bí mo ti sọ̀rọ̀ lórí arábìnrin kan Bilikis tó ti bá Bilikis ọba Sábà Bilikis ọba Sábà sì bí mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ pé nílẹ̀ Yorùbá wọ́n gbà wípé Bilikis yìí wípé ọmọ Yorùbá ni ojú orí rẹ̀ wà ní Ìjẹ̀bú Òde ibẹ̀ ni ojú orí rẹ̀ wà mo ṣàlàyé mo ti sọ̀tàn lórí rẹ̀ lórí rédíò bákan náà mo ti ṣe rìkọ́dì lórí rẹ̀ tó wà ní ìjà gúrùpù mi nínú YouTube mi ló ti báyìí wọ́n ní Bilikis ọba Sábà wọ́n ní wípé láti lo ọmọ ilẹ̀ Yorùbá ni àti ilẹ̀ Yorùbá ló ti rìnrìn àjò lọ sọ́dọ̀ Ànábì Sulaiman alayhi salam tó ti yé báyìí ló ti yé Bilikis ta wá ń sọ tí Yorùbá gbà yìí pò ló ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn èèyàn tó wá ń lọ sídìí sàárè rẹ̀ wọ́n lọ sídìí sàárè Bilikis wọ́n wá lọ ń ṣe dùá ń bẹ̀ kódà tẹ́ bá débẹ̀ bí mo ti ń sọ yìí ẹgbà tí wọ́n kọ Allahu Akbar sídìí sàárè rẹ̀ àwọn àáfà àwọn fi tẹ̀sùn bá ọkọ̀ ibi sàárè Bilikis nílẹ̀ Yorùbá ni o wọ́n sọ wípé ojú orí Bilikis ọba Sábà nìyẹn so wọ́n ṣe dùá nídìí rẹ̀ kódà wọ́n sọ wípé àwọn obìnrin á máa lọbẹ̀ láti lọ tọrọ ọmọ sẹ́yìn lẹ́wà ní káwà máa wá kiri pé sàárè àwọn ànábì Ọlọ́run ká bẹ́ẹ̀ máa wá kiri kò sí wá láǹfààní kankan torí pé àìkí ń ṣe ìjọsìn pẹ̀lú àwọn ẹni tí ń bẹnu sàárè tó ti báyìí kéèyàn lọ sídìí sàárè ká lọ máa pe òkú nínú ẹbọ ni tí máa ń gbéyàn jáde kó nu Islam tó ti báyìí so àní àǹfààní kan tó fẹ́ ṣe wá nínú ẹ̀sìn wa tó ti báyìí nà tí Rasulullah sallallahu alaihi wasallam ta wá rí kí wá ló ta fi wá rí títí ẹ̀ àwọn olùmọ̀jẹ́ kó yé wa wípé nítorí pé a rí àwọn ahadith al-mutawatira àwọn ahadith tó wá tó pọ̀ tí wọ́n jẹ́ kó yé wa pé ànábì ń gbà tó kú ojú sàárè rẹ̀ ni ló ti yé báyìí ànábì sì lè dìfáàrù fún sàárè rẹ̀ wípé wọ́n máa lọ sí ti sàárè mi gẹ́gẹ́ bá àwọn Yahudi àti Nasara ti máa ń jọ́sìn nídìí sàárè àwọn ànábì wọn yìí náà mọ̀ síbẹ̀ tó ti yé báyìí àwọn náà ní sàárè àwọn ànábì wọn ṣùgbọ́n àpadà rìtírẹ́sìsì ìtàn ò padà débẹ̀ ojú bẹ̀ gángan ni ṣùgbọ́n wọ́n ní sàárè tó bá nàbí di oyé wa lọ hadith pé ẹ má ma lọ sí di sàárè mi kẹ́ máa ṣe gẹ́gẹ́ bá àwọn Yahudi àti Nasara la'natullahi ala al-Yahudi wan Nasara ìbínú lọ kó wọn bá Yahudi àti Nasara tó bá wọn náà máa ń jọ́sìn di sàárè àwọn ànábì wọn ànábì wa ni ó kọ̀ fáwọn ká máa síbẹ̀ ṣùgbọ́n wọn tẹ̀yìn rí ilẹ̀ Yorùbá pẹ́ ní eré kan ṣùgbọ́n lẹ́yìn lọ sí di sàárè yẹn tẹ́ lọ ń pè wọ́n yìí so sẹ́wọ́n náà ni wọ́n ní káwọn náà máa ṣe ìjọsìn òsà Islam mọ́ kó bí eléyìí ni so ànídìí ẹ̀ bákan náà tàlọ́lọ́run tó sọ nínú bẹ̀yẹn wípé Rasulullah sallallahu alaihi wasallam so ní pé ó jẹ́ èyàn kan tó já sí wípé bóhun ni fẹ́ sọ náà ó ní ó máa ń àwọn àrísàárí rẹ̀ pé àrísàárí ànàbí kí ló tó jẹ́ pé sàárí ànàbí ó wà parí rẹ̀ pẹ̀lú wípé Rasulullah sallallahu alaihi wasallam tá ń sọ ń pa rẹ̀ yìí o wípé ọjọ́ kẹta ni wọ́n tó sin òkú rẹ̀ pé ọjọ́ kẹta náà tó sin òkú Rasulullah naam àlàyé tó wà ń bẹ̀ ni wípé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n kú ní yawmul ithnain ọjọ́ Monday ní Rabiul Awwal lòjíṣẹ́ sallallahu alaihi wasallam fayélẹ̀ ó wá jẹ́ bí ọwọ́ àsìkò duha tàbí ìsìnkú náà fayélẹ̀ ṣùgbọ́n tí wọ́n máa parí wípé wọ́n ṣe tẹ̀jìhísù ànàbí tó ti wà wọ́n pé wọ́n ṣe tẹ̀jìhísù ànàbí wọ́n bẹ̀rẹ̀ sí kírun sànàbí lára wọ́n kì í di yawmu thulatha tó ti bá yawmu thulatha so nígbà tó di yawmu thulatha so wọ́n kírun sànàbí la wọ́n kírun sànàbí la wọ́n kírun sànàbí la báwọn kan wọ́n gbé sínú orí bẹ́ẹ̀dì rẹ̀ nínú ilé rẹ̀ nínú yàrá ìyàwó Aisha àwọn sàhábò máa wọlé ní jọ̀njọ́ wọn lọ́n kírun sànàbí lára bàtà wọn kí ọ̀run sí Rasulullah sallallahu alaihi wasallam lára tán ìgbà tí wọ́n parí ilé ó wá lọ ń bọ́ sí alẹ́ yawm arbi'a alẹ́ ọjọ́ Wednesday kìí ṣe pọ́jọ́ Wednesday kan náà sí ṣùgbọ́n nínú Islam òru la kọ́kọ́ máa ń kà síwájú ká tó ka ọ̀sán so òru alẹ́ ọjọ́ Tuesday mọ́túnmọ́ Wednesday ni wọ́n wá padà sí Rasulullah sallallahu alaihi wasallam
tó ti yé báyìí kì í ṣe pọ́jọ́ Wednesday gangan sọ pé nílẹ̀ Yorùbá gbàtà bá ti bọ́ sáàárọ̀ ọjọ́ kejì lẹ́yìn aago 12 gẹ́gẹ́ báwọn ìbò ṣe padà mú wá fún yín lọ́pọ̀ ẹ̀yin ò ló ń kà dáadáa lórí rẹ̀ gbàtàwọn ìbò jẹ́ náà sọ yín pé ọjọ́ aago 12 òwúrọ̀ tó wọ́n bọ́ sí ọjọ́ kejì ṣùgbọ́n nínú Islam tó bá ti di ẹ̀yìn sọ̀látù Maghrib àti bọ́ sí ọjọ́ kejì irú òní ìbáyìí òní ní ọjọ́ kejì ọlọ́run òní ní nínú àwọn àyàmù tashrik so àná la sọ ọdún iléyá òní yìí ní ọjọ́ kejì nínú àwọn àyàmù tashrik so tí ó bọ́ sí ọjọ́ Thursday so ti yé nìsín so tó bá ti di Maghrib lásìkò Maghrib kú díẹ̀ báyìí tó bá ti di Maghrib báyìí àti bọ́ sí ọjọ́ Friday nìyẹn so ti yé nìsín so lágbọn níbẹ̀ yẹn náà kò sọ̀rọ̀ fún yín so ti yé lágbọn níbẹ̀ yẹn kò sọ̀rọ̀ fún yín so kí Ọlọ́run kó bá wa fún ta lọ́lọ́ ní hidaya ẹ jẹ́ ká tó gbọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ní ọwọ́ parí náà. náà nínú ọ̀rọ̀ mi tí ta lọ́rùn tó sọ nìyẹn wọ́n ṣáájú náà nínú ọ̀rọ̀ tó padà rìpíìtì inú rẹ̀ náà ni wípé gbogbo àwọn ànábì Ọlọ́run kò sẹ́nì kankan tó ní sàárè ń bẹ̀ bákan náà ni wípé Rasulullah sallallahu alaihi wasallam ó tún wá sọ fáwọn sàábé wípé ilẹ̀ ò lè jẹ ẹran ara òun bẹ́ẹ̀ ni Rasulullah sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ nínú hadith Rasulullah sallallahu alaihi wasallam pé inna Allah harrama ala al-ard pé Ọlọ́run bá ti ṣe léèwọ̀ fún ilẹ̀ an ta'kula ajsadal anbiya pé kí ilẹ̀ ó jẹ rárá àwọn ànábì Ọlọ́run ọba Ọlọ́run ṣe léèwọ̀ fúnlẹ̀ kìí ṣe Rasulullah nìkan sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ni tó ti báyìí ilẹ̀ ò ní jẹ ilẹ̀ wọn kò ní jẹ rárá wọn wọ́n ti wà nù sáré bẹ́ẹ̀ náà ti wà dì sí bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti máa wà jíjọ ọlá lè kí á mọ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run ọba ni tó ti báyìí náà ó wá ní Rasulullah sallallahu alaihi wasallam táwọn bá mùsùlùmí bá ti dákò ẹ̀ a máa sàṣàlátù fún torí pé ìjìta fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ọmọ náà ni Rasulullah tó jẹ́ yìí nìsìn àwọn ń ṣe àṣàlátù fánàbí torí pé a fi ń ra àlùjánnà fún tó wá pẹ́ ní eré bá ní sọ ẹ̀kásẹ̀ máa ṣe yìí fún ni tàlọ́lọ́run wọ́n ti gbẹ̀rẹ̀ pé òsà ti yín náà èyí náà máa ń ṣe bẹ́ẹ̀ fún èyí náà máa ń ṣe bẹ́ẹ̀ fún òsà ti yín náà ẹ máa ń ṣe àdúrà ẹ máa ń kí àwọn òsà yín ṣùgbọ́n ẹ̀bùn kíkì tẹ́yìn máa ń kí àwọn òsà yín kíkì tí ò bẹ́ tí mo ní kíkì tí ò dá ní ṣùgbọ́n kíkì tí wá àwa ń fi ń ṣèjọsìn fáwọn ànábì Ọlọ́run ọba ni ṣèbí èṣù ni wọ́n ń bọ ta lọ́lọ́ èṣù ni wọ́n ń bọ ṣèbí wọ́n máa ń kí èṣù pé orílẹ̀ oríta ọ̀bẹ́lẹ́kún sunkún bẹ́lẹ́kún bá ń sunkún láàárọ̀ yà máa sọ èjè ṣèbí wọ́n máa ń kí bẹ́ẹ̀ ṣé ẹni rẹ ni nígbà tẹ́lẹ́kún ń sunkún ẹkún wà tó láàárọ̀ yà èṣù mọ́ ó wá lẹ́jẹ̀ ni kó máa sun abániwọ́ràn bá ò rí dá nígbà téèyàn kan ò bá rọ́ràn tó wà lálàáfíà tára rẹ̀ tí dáadáa ń ṣẹlẹ̀ sí èṣù yóò bá wá ọ̀ràn yóò kéré ti wàhálà sínú gbèsè ayé rẹ̀ ṣe bó kí kátàyìn náà kínú
tó ti báyìí bẹ́ẹ̀ náà ni Ògún náà bẹ́ẹ̀ tí ń kínú bẹ́ẹ̀ náà lọ́ya náà bẹ́ẹ̀ tí ń kínú bẹ́ẹ̀ ni Ṣàngó náà bẹ́ẹ̀ tí ń kínú iná lójú iná lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n táwa fi ń kí Rasulullah sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ànábì Ọlọ́run ọba àwọn fi ń ṣe dùá fún wọn ìwà máa ṣe dùá yẹn fún wa ó tún wá ń jẹ́ ìjọsìn fáwọn ànábì Allah torí pé Ọlọ́run bá sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima Ọlọ́run ní dájúdájú wọn Ọlọ́run ọba òun a máa ṣe ìkẹ́ fánàbí òun àti àwọn màláíkà Ọlọ́run wá ní àwọn ìkẹ́ táwọn màláíkà ń ṣe wọ́n máa ń tọrọ àforíjìn fáwọn àwọn ànábì fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó máa rẹ̀ nìyẹn wọ́n máa ń tọrọ àforíjìn Ọlọ́run bá wa kẹ́wò bá wa sàmójúkò fún o bẹ́ẹ̀ ni gbogbo wa lábùkátà sáforíjìn àmà torí pé ànábì ọwá kìí ṣèṣe sí àwọn ọmọ èèyàn Rasulullah sallallahu alaihi wasallam tó ti yé nìsín nínú ṣe sí ìtọ̀dọ̀ tí wọ́n ní wípé àwọn jẹ́ kó yé wa wípé gbogbo ọmọ èèyàn wípé lọ́la lè kí ọmọ gbogbo ọmọ èèyàn ló jẹ́ sí wípé iṣẹ́ olóore yóò lè gbé wa lù jẹ́nà àyàfi pẹ̀lú ìkẹ́ Ọlọ́run wọ́n wá ní wa anta ya Rasulullah níbi nínú wa ana pé àti wọ́n náà so ìkẹ́ Ọlọ́run bá láàfin lẹ́tọ̀ sálù jẹ́nà so àwọn òsàtẹ́yìn ń bọ̀ yìí so ṣé bí ẹ̀yin náà ń ṣe dùá fún wọn ṣùgbọ́n oríkì tẹ́fí kí wọ́n oríkì bú tí ò bè tí mo ní so káwà máa sàṣàdá tó fún Rasulullah sallallahu alaihi wasallam ìjọsìn ló jẹ́ fẹ́wà mùsùlùmí tó ti yé báyìí nínú hadith Rasulullah sallallahu alaihi wasallam ó sọ wípé inna Allah wa malaikatahu yusalluna ala nabi pẹ̀lú ọba àtàwọn màláíkà wọ́n máa ń sàṣàdá tó fún ànàbí ya ayyuhalladhina amanu sallu alaihi wa sallimu taslima inú hadisi Rasulullah sallallahu alaihi wasallam wá sọ wọ́n ní wípé man salla alayya salatan sallallahu alayhi biha ashran ẹni tó bá ṣe àsàlátù kan fún mi ànábì Allah ó fi mẹ́wàá san padà ní tó túmọ̀ sí wípé táwọn bá ti ń ṣe àsàlátù fún ànábì wọ́n máa fi ń kó ẹ̀san lẹ̀ fáwa ni so ta lọ́lọ́run sinmi wàhálà tó ti yé nìsín sinmi wàhálà gbogbo àwọn ọ̀tàn tó ń mú wa yìí ìfẹ́nú ti ń kún bákan náà ni pé ìkórìíra ẹ̀sìn ọlọ́ọ̀bá ti ń kún so nídìí èyí abẹ́lọ́n tí ó láre ga jùlọ hìdáyà látọ̀dọ̀ rẹ̀ kọ́nà bá wa fi fún òwòta lọ́lọ́run so àwọn ò ní ṣépè àwọn ò sì ní sọ̀rọ̀ àbúrú torí pé Islam ti wá kọ́ wa wípé gbogbo ẹni tó bá ti ń gbógun tẹ̀sí Ọlọ́run ọba a gbọ́dọ̀ ṣépè fún a gbọ́dọ̀ kórìíra rẹ̀ gẹ́gẹ́ bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ayé àkọ́kọ́ tí Rasulullah sallallahu alaihi wasallam tó ṣẹ́bi ilé àwọn ọ̀tẹ́sìn tí wọ́n kọ́ dí kó níbi ìjọsìn Ọlọ́run ọba tó ti bẹ̀ wọ́n kọjú kó ń bí ìjọsìn Ọlọ́run sọ fún Rasulullah sallallahu alaihi wasallam wípé a ò lẹ́tọ̀ wà lámàrí yẹn ò kàn ẹ́ àwa ni èèyàn ń bẹ lọ́dọ̀ wa bóyá lè foríjì wọn ni bóyá lè nà wá lè fìyà jẹ wọn ni ọ̀dọ̀ wa nìyẹn wà so nídìí èyí ta lọ́lọ́run abẹ́lọ́run tó láàrin ga jùlọ kó wa fi ọ̀rìn ilẹ̀ sínú Islam a gbọ́ pé inú Islam ló ti kú òtẹ́lẹ̀ kó tó di wípé wájú oníṣẹ̀sí tó ti yé báyìí àwa ń bẹ lọ́run nú àánú rẹ̀ ni ọba tí kápá ẹ̀mí ọmọ èèyàn ń bẹ lọ́wọ́ rẹ̀ kó bá wa fi wọ́ta lọ́lọ́run mọ̀nà sínú Islam kí Ọlọ́run ọba kó bá wa yọ ní sábàbí dáadáa fẹ́sìn kí wọ́n náà lè ṣàǹfààní nínú àwọn tí ó rí kí Ọlọ́run ọba lọ́la lè kí ọmọ abẹ́lọ́run tó láàrin ga jùlọ gbogbo àwa tí Ọlọ́run ti fi wá dúró sínú Islam Ọlọ́run sẹ́ra kó nù Islam náà o a sì bẹ̀ nínú àmì ìwà tó jẹ́ sí pé ìmánì wọn ò tí ì rinlẹ̀ wọ́n wà láàrin méjì tán bá rí ọ̀rọ̀ tó rújú ó bá lọ abẹ́lọ́run ni Ọlọ́run fi eléyìí tá a sì fi dá wọn padà sínú Islam má jẹ́ kí àwọn ọ̀rọ̀ báyìí má jẹ́ kó ṣokùnfà ìgbéjíjẹ kó nínú ìgbéjìnà kó nù Islam fún wa abẹ́lọ́run tó láàrin ga jùlọ oore inú ayé kọ́lọ́run ṣe fún wa o orí adáàlì kí ọmọ kọ́lọ́run ṣe fún wa o oore tó wá dáa jù tọ́lọ́ máa ń ṣe fẹ́rú tí máa ń lọ gbére tẹ́rù ó sì máa rí ẹ̀san gbére lórí rẹ̀ ó náà ní kó jẹ́ mùsùlùmí ọlọ́mọ yìí wá kó nu àbò Islam wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.